Aláròyé máa wí o. Àmọ̀tẹ́kùn ti mú àwọn afẹ̀míṣòfò tó wá láti ìpínlẹ̀ Kwara lẹ́kìtì. Àwọn Fúlàní kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ọ̀daràn tàbí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń jíyàn gbé tí wọ́n sì ń pa wọ́n nípakúpa ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́ Àmọ̀tẹ́kùn ti tẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì báyìí. Àwọn bòròró ọ̀hún tí wọ́n tó 16 níye lọ́wọ́ tẹ̀ lábúlé Ègèdè tó wà ní Ìṣàn Èkìtì níjọba ìbílẹ̀ Ọ̀yẹ́ lọ́jọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kínní yìí. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ wípé ṣe ni jìnnìjìnnì mú àwọn èèyàn agbègbè tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nígbà tí wọ́n ṣàkíyèsí àwọn Fúlàní ọ̀hún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ màálùú tí wọ́n ń dà. Ìdí nìyí tí wọ́n sáré lọ fi ọ̀rọ̀ yìí tó àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn létí nítorí ohun táwọn èèyàn náà wá ṣe pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ rẹpẹtẹ jẹ́ kàyéfì ńlá fún wọn. Lọ́gán làwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ti lọ síbẹ̀ tí wọ́n sì kó gbogbo wọn lọ sí ọ́fíìsì wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ láti lè fìdí èyí múlẹ̀, alukoro ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Adélẹ́yẹ ní àlàyé táwọn Fúlàní ọ̀hún ṣe ni wípé ìpínlẹ̀ Kwara làwọn ti wá láì gba àṣẹ tó yẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Olórí àwọn Àmọ̀tẹ́kùn ní yàtọ̀ sí ìrísí àwọn darandaran náà tó mú ìfura ńlá lọ́wọ́, àwọn èèyàn kan tún fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n jí màálùú àtàwọn nǹkan ọ̀sìn míì tó jẹ́ tàwọn ará agbègbè tọ́wọ́ ti tẹ̀ wọ́n gbé. Ó ní lára àwọn nǹkan àjòjì tí àwọn ká mọ́ àwọn Fúlàní yìí lọ́wọ́ ní fóònù Tecno 7, ọ̀pọ̀lọpọ̀ sìgá, oògùn olóró tramadọ́ọ̀lù, oògùn abẹnugọ̀ngọ̀ lóríṣiríṣi, ogunlọ́gọ̀ màálùú, fìlà fìjìláńtẹ́ àti owó tó tó bíi 500 ní náírà. Ó ní àwọn ti fa àwọn èèyàn ọ̀hún lé àwọn ọlọ́pàá lọ́wọ́ kí wọ́n lè gbé ìgbésẹ̀ tó yẹ lórí wọn. Agbẹnusọ fáwọn ẹ̀ṣọ́ aláàbò yìí wá fi àwọn ará ìlú lọ́kàn balẹ̀ wípé kò ní sí ewu fún wọn nítorí tọ̀sán tòru làwọn fi ń ṣiṣẹ́ takuntakun láti pèsè ààbò tó péye fáwọn ará ìlú. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.